obìnrin tí ń da ẹ̀jẹ̀ lábẹ́ súnmọ́ bí obìnrin tí nǹkan oṣù rẹ̀ ò dúró láàrin ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan súnmọ́ bí kí ni tó máa ṣe ní tó nílò ni mo kó lọ́wọ́ yìí ní tí ń bẹ lọ́wọ́ mi yìí o ni wọ́n ń pè ní àgbáàrín àbá àgbésí ohun tí òun wò lọ́wọ́ mi o ni wọ́n ń pè ní àgbáàrín wàláì ní tó nílò rèé o lè rà á kó tó bíi 6 kí ló máa fi ṣe wàá dà sínú iná kó jóná tó bá ti jóná tó di èédú kó wá yọ padà kó wá lọ kó kúnná kó má ọṣẹ máa fi ṣe kíni kó máa fi fọ abẹ́ láàárọ̀ tó bá tún dalẹ́ ìfọ abẹ́ lálẹ́ tó bá máa lò bẹ́ẹ̀ láàrin ọjọ́ 3 ẹ̀jẹ̀ tí ń dà lábẹ́ rẹ̀ yẹn ó gbọ́dọ̀ dà nǹkan oṣù rẹ̀ jọ̀mọ́ ó dúró yẹn ó gbọ́dọ̀ dúró pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò wa àdúrà ní kẹ́ ẹ máa fi ràn wá lọ́wọ́ o lópin ìgbà tó bá ti ń lò ó tó bá ń ṣiṣẹ́ fún àwọn òkè ń fi fèkì lẹ̀ o ẹ ò àìdẹ́ fi nǹkan àbọ̀ sílẹ̀ fún yín tí ó ṣe ń láǹfààní á fi ilẹ̀ fún yín lódìdí ni tẹ́ ẹ bá ti wá ń wò ó ẹ máa share ẹ máa comment kẹ́ ẹ dẹ̀ máa ṣe ẹ máa subscribe sí Alhamid TV on YouTube so kò jù bẹ́ẹ̀ lọ so Ọlọ́run bá yọ bá wa dúró tì wọ́n àwa náà tá à ń fi ìjọ jẹ mẹ́wàá ogun tá a bá tó wá sí láyé má gbàgbé láti máa fi kúrò wà láò má ṣe sí wa o tó bá ti ń wo Assalamu alaikum.